tani àbí ọbẹ ẹsọ ògùn sí mi ẹjọ ẹsọ ògùn sí mi ẹsà sí mi ẹwọ tí ẹsà òwò ayé ọmọ rẹ bẹ bàjẹ́. Gbogbo ta ló tó bẹ́ẹ̀ níwájú ọlọ́run ọba àlàyé. Àbátọ́ jẹ́ bàbá gbogbo ìsà àbáyé ẹ̀fẹ̀ bàjẹ́. Àbá orí èsùn bàjẹ́ ni. Àbá ẹ̀rọ ìgbà fẹ́sùn èsùn bẹ̀rẹ̀ ọ̀dọ̀. Ilé èsùn bá gbọ́dọ̀ ẹ̀mí tó bá lọ. Táwé òótọ́ ọmọ Yorùbá ló ní ọ́. Gbogbo ọmọ Yorùbá ló lẹ́tọ̀ọ́ àti ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ nílẹ̀ bàbá wọn. Kì í sọ́pọ̀lọ̀ babaláwo nìkan. Kì í sọ̀rọ̀ pé oníṣẹ̀ṣe nìkan. Torí ìlú bàbá àwa méjèèjì jọ ni. Tó bá yẹ pé àwọn bàbá rẹ wọn ò sì wádìí ìmọ̀ ìjìnlẹ̀. Àwọn tí tó wá fẹ́ bú bàbá oníṣẹ̀ṣe pé kò sí wádìí ìmọ̀ ìjìnlẹ̀. Ó ti ń bú bàbá tiẹ̀ náà mọ́ wọn. Gbẹ̀gẹ̀dẹ̀ láti gbé náà báyìí o, ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti gbogbo tí ó wà. This is Cosmology TV. Don't forget to subscribe, like and share. Láàárín àwọn oníṣẹ̀ṣe àti bàbá wọn Olúwo, wọ́n ti tún bẹ̀rẹ̀ gbàásùgbòsù báyìí o. Tẹ́ bá notice pé àná àbíjẹta bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n lọ kí President Tinubu ní Aso Rock. Tẹ́ bá dẹ̀ pé píkẹ́ ń lọ lórí fọ́nrán pé wọ́n lọ pẹ̀lú ọba Aláàfin àti ọba Olúwo. Mẹ́wàá lójoojúmọ́ ni ọba Olúwo máa ń bọ́ àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n onídàs ni wọ́n. Bọ̀ tígbà tó máa lọ kí Tinubu wọ́n gbàgbé pé àwọn lọ sí ìparapọ̀ ìrìn pẹ̀lú àwọn ẹlẹ́bọ. Ẹ ṣe separate ara yín kẹ́ má tẹ̀lé Aláàfin lọ because Aláàfin àwọn ti Ṣàngó nìyẹn. So nísìnyí wọ́n ti challenge àwọn oníṣẹ̀ṣe pé kò ní dáfẹ́ níṣẹ̀ṣe ẹ̀ ṣògùn sí mi. Ẹ̀yin lè máa bọ́ oníṣẹ̀ṣe gbogbo ogun tó ti ń ṣe wọn ò lè rí nǹkan kan ṣe ń díẹ̀. Òun ni ta lọ́lọ́run bọ́ ta ọ̀ lórí another subsequent videos míì ta lọ́lọ́run máa fi máa hàn yín àwọn videos yẹn. Ibi tí Olúwo tún ti ń sọ pé àwọn oníṣẹ̀ṣe wọn ò lè rí nǹkan kan ṣe gbogbo ogun tó ń ṣe pé ìṣẹ̀ṣe useless. But òyìnbó tẹ́ fẹ́ gbé lárugẹ gan kò ń ṣàwọn òyìnbó lẹ́ ń gbé lárugẹ àwọn Arab lẹ́ ń gbé lárugẹ. At the end of the day ẹ̀ ń ba ojú ìṣẹ̀ṣe ìlú tí yín jẹ́. Ṣé lè tọ́ sódì di ọba wọn máa ba àṣà ìlú ẹ̀ jẹ́ ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àlọ́lọ́run. Wọ́n ní tálẹ́ ẹni bá ń jẹ kòkòrò tí ọ̀dà nígbò bá jẹ tó bá di pé kòkòrò wá nílà kòkòrò tí òun mọ̀ sí wọn bí kòkòrò ṣe ń lòun là kò ní jẹ́ kára lé ó sùn. Tí wọ́n bá sì yọ lẹ́dọ̀ ọ̀nà òbú kò mọ̀ yọ ṣe nígbà tí wọ́n bá ń yọ wèrè wọn ṣe nígbà tí èsì ìwèrè tán yọ ṣe ń kọ̀rọ̀ nígbà tí yóò bá dé ẹni tí ó forí kó pọ̀ dìgbòlugi yín tá a máa mú wá náà ni àmẹ́ fi wèrè so lórí ẹ bá bá wọn gbọ́ ó tún ti bà wọn wá ló kọjá wọn ti ní àmọ́ fún lésì mọ́ ṣùgbọ́n ẹ jẹ́ á fún un táwa mọ̀ fún lésì yóò mọ̀ rò pọ̀lọ̀ tó ń sọ bọ́ ọpọlọ dání ni gbọ́n yẹn pé gbogbo àwọn èèyàn ti mọ̀ pé nígbèlè ìbá ti mú gbóyó tán tí gbó bá ti dún gbòlà lórí ẹ̀ ní mọ́ mú máìkì ní wàá mọ́ sọ̀rọ̀ kò sí ìgbà tí èè sọ̀rọ̀ kódà àwọn mú fútáwọ̀ ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ̀ ó ń bẹ̀ lẹ́nu náà tún wà ń bẹ̀ pé ẹ̀gbọ́n ń bẹ̀ lẹ́nu ojú oorun lòún wà ọ̀rọ̀ tí ń sọ ti sọ ń bẹ̀ lẹ́nu gan ń bẹ̀ lẹ́nu ó sàdíjú mórí papapa ni tó ń sùn tiẹ̀ ẹ jẹ́ ń gbọ́n tó wí ẹ jẹ́ agbọ́n tó wí ká tó fi fún lésì. ọ̀pẹ́ yìí ma àwọn ọmọ kéékèèké sí wọn máa ń pa ayé àtijọ́ ìjọ mélòó lẹ́bi lè jáde àwọn bàbá tó wà níbí mọ́ ṣé ẹ lè jáde láyé àtijọ́ ṣé ẹ lè jáde lọ bí kíbi láyé àtijọ́ ọjọ́ báyìí lọ́jọ́ ilé orò báyìí orò ilé ẹ kòrò pa wá. Ó ní láyé àtijọ́ káwọn sẹ́yìn pé kéré èèyàn já tí bá ti ń sọ̀rọ̀ rẹ̀ ó ní ṣe báwọn èèyàn wà níbí pé láyé àtijọ́ ipò ọjọ́ mélòó làwọn èèyàn fi mọ́ jáde ipe wọn ò sọ̀rọ̀ ilé àkọ́kọ́ ni pé ẹni tí ò bá borin jẹ́ òníkọ́ bolórin ṣe kọ́ láàkọ́ kìí ṣe gbogbo òlú ní ìṣẹ̀ṣe wọn ṣe jẹ́ orò
láwọn ìlú tóró sì ti mọ́ jáde ẹ̀ẹ̀kan péré lọ́dún nílùú mi ìlú mi ẹ̀ẹ̀kan láàrin ọdún 7 ẹ wo irú eégún kan tó mọ́ jáde ní Èkó tán pé ní Ẹ̀yọ̀ tí àìpé àwọn fẹ́ jọba tuntun eégún yòókì jáde sẹ́nìkan lè sọ pé ẹ̀ẹ̀kan láàrin bóyá bíi 20 ọdún yẹn sẹ́nìkan lè sọ pé ó disturb life òun oòrùn èsì téèyàn máa ṣe pé ẹ̀sàjà mọ́ ṣe ẹ̀sàjà mọ́ ṣe lọ́dọọdún tàwọn sáwọn òrùn táyé pé oòrùn gangan làwọn wulẹ̀ mọ́ ṣe bí irú ìlú sẹ́yìn táyé pé àwọn tiwọn oòrùn wulẹ̀ làwọn wulẹ̀ gbé dání tiwọn táyé pé rẹ́ẹ̀dì pé wọ́n kí wọ́n pé ìsẹ̀yìn oòrùn àwọn ò lè mọ̀ ṣe oòrùn ṣùgbọ́n kéè ṣe ojoojúmọ́ bí ẹ̀ẹ̀kan lọ́dún làwọn náà máa ṣòro wọn ọ̀pọ̀lọpọ̀ ìlú ohun tó máa ń mú oòrùn wá ni pé bóyá bí ìgbóná kan bá wọ̀lú àbí nǹkan bẹ́ẹ̀ àwọn làwọn èèyàn kú lọ bẹ́ẹ̀ àìsàn kan wọ̀lú táyìn òrírí wọ́n mú wàá fi oòrùn lé lọ oòrùn ó ṣe nǹkan kìí ṣe nǹkan ojoojúmọ́ gbọ́n nǹkan lù ṣẹ̀ṣe kìí ṣe nǹkan ojoojúmọ́ ẹ̀yin lẹ ní wàhálà olójoojúmọ́ tẹ́ẹ̀mọ́ forí dólẹ̀ lẹ́ẹ̀mọ́ lójúmọ́ bí ẹni pàlàyé fẹ́ fún yín sálárì ẹ̀yin lẹ ní ìṣòro lójoojúmọ́ nígbà tẹ́yìn bá sọ pé oòrùn táyé pé ẹ̀ẹ̀kan láàrin bí ọdún 10 tó wá sọ pé kò jẹ́ kí wọ́n jáde láyé àtijọ́ ó sọ pé nǹkan tán ṣe ẹ̀ẹ̀kan láàrin ọdún 10 kò wá jẹ́ kí wọ́n jáde láyé àtijọ́ ṣùgbọ́n ẹni tí ò mọ̀ pa oòrùn ló wá sọ pé ẹ̀yin àgbàdo àti àbímọ láyé àtijọ́ ìjọ́ wọ́n fi ń jáde ṣé láyé àtijọ́ wọn èlò kó wọn ìdáko alágbẹ̀dẹ lọ́nà rẹ̀ onídìrí lọ́nà rẹ̀ oníkálukú ẹ̀ńtà pé ẹja ló ń ṣe iṣẹ́ oríṣiríṣi oníṣẹ́ ọ̀nà oníkálukú wá ṣiṣẹ́ láyé àtijọ́ odò wá ní Yorùbá ń fi ọjọ́ ayé wọn ṣe ìlú mi àní 20 ọdún odò lè mọ́ jáde ńbẹ̀ tí ó ṣẹlẹ̀ tó rò fi jáde ò bá ní tí ò bá jáde ṣùgbọ́n wọ́n ti láwọn ti ń kí ẹ̀sùn ẹ̀yìn ẹ ti ní lọ́kàn pé àní nǹkan tó wá jẹ́ nǹkan bàbá yín yìí ẹ fẹ́ bàjẹ́ bẹ́ẹ̀ lọ́mọ àlè ṣe èyí tẹ́yìn wá ń ṣe lójoojúmọ́ aago táyì bíi 5:30 6:45 wọ́n ti pariwo ẹ̀yìn jíyàn láràárọ̀ ojoojúmọ́ èyí ò disturb life àbọ̀ yẹn ṣé ẹ̀sìn tí wọ́n ń ṣe sófà yẹ ẹsẹ̀ gidi lẹ̀ èyí ò disturb life ẹ̀sìn tó ń ṣeun sẹ́yìn gidi tó níṣẹ́ gidi lọ sórí ráyè aago 6 yóò sáré lọ gbùrùgbùrù aago 2 yóò sáré lọ mọ́sálásí gbùrùgbùrù aago 4 gbùrùgbùrù sẹ́yìn gidi tó níṣẹ́ gidi sẹ́sìn èyí sófà yẹ lẹ̀ àti nǹkan ẹ̀ẹ̀kan láàrin bí ọdún 10 ẹ̀sìn tí ń tẹ́ pé ìṣẹ́jú ló mọ̀ pàlọ́ mọ́sálásí àti kan tí wọ́n ṣe lẹ́ẹ̀kan láàrin bí 20 ọdún èwo ló disturb life yẹn jù ní méjèèjì ṣùgbọ́n pọlọtẹ́ ẹ lè fi ronú ó ti tì ẹ jẹ́ àgbọ̀ síwájú. ọ̀gá wà ọjọ́ 21 náà gbọ́dọ̀ jáde ẹ lọ máa fi àwọn oògùn yín ẹ lọ fi ṣe bí àwọn oògùn èbó fẹ́ pé oògùn orí fífọ́ ẹ lọ kọ́ pa sọ́jírì ẹ tí ní sọ́jírì nínú babaláwo àti oníṣègùn bẹ́ẹ̀ ń ṣe. ṣẹ́gun tó sọ ó ní ká lọ fi oògùn wa ká lọ fi ṣe oògùn èbó ká lọ fi kọ́ pa tán tí wọ́n ṣe sọ́jírì ṣùgbọ́n sáwọn pé oògùn wa ó ń lápòpọ̀ láfi mọ̀ pé ewé eléyìí ló dáa fẹ́lẹ̀ ewé eléyìí ló dáa fẹ́lẹ̀ àbí ṣé gbà tó lọ́n dálé ayé ṣé nígbà tí Ọlọ́run dá ewé àtegbò sọ́lọ́n kọ́yàn mí ò ṣe lónìí ṣé wọn kan ló ṣe ìwádìí pé ẹ̀yẹ ẹja mélèmélè ẹja da ewé ilé ìmọ̀wé ilé yóò dá fẹ́fọ́ rí ẹja da ewé ilé ìmọ̀wé ilé ó yá ogun ẹja jẹ́wọ́ ilé ìmọ̀wé ilé yóò dá fún bá ẹja egun ilé ìmọ̀lẹ̀ yóò dá fún nǹkan báyìí ẹja já ilé yìí ká lọ mẹ́bu ilé yìí ká sin ó dá fẹ́fọ́ rí ẹja já fẹ́lẹ̀ ká dá bẹ́ẹ̀ náà la ṣe tó jẹ́ pé aláboyún ó fẹ́ bímọ kò ètò ọmọ bí ètí òyìnbó fi ṣe sọ́jírì wọ́n kàn ní ya ẹ lọ wá ìgbín tó bá pinnu ẹni káláboyún kó làkàtà rẹ̀ tó àyè làkàtà rẹ̀ kó kọ̀yìn
kó yan ìgbín gbàkátà rẹ̀ tí kì bá ti fò jáde ọmọ fò jáde ìwádìí kan ló wá dé gbogbo bẹ̀yẹn táwọn abatuwa náà ti ṣe lẹ̀ kẹ̀kẹ́ bóyá ọlọ́run ló kàn lọ́dún láti sọ pé ya ẹ̀bọ̀n sí báyìí mọ̀ sí báyìí ọ̀rọ̀ tí wọ́n wá ń sọ wípé àwọn onímọ̀ kankan ànímọ̀ ìjìnlẹ̀ kankan káwa ó lọ ṣe tẹ́lẹ̀ tó tọ́ ọmọ Yorùbá ni ọ́ tẹ́lẹ̀ ní táwọn sọ yìí sí báyìí ọ̀hún sọ̀rọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ni pé ó yẹ kó rí báyìí tẹ́lẹ̀ tó ọmọ Yorùbá ló ní ọ́ gbogbo ọmọ Yorùbá ló lẹ́tọ̀ọ́ àti ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ nílẹ̀ bàbá wọn kì í sí pọ̀lọ̀ babaláwo nìkan kì í sọ̀rọ̀ pé oníṣẹ̀ṣe nìkan torí ìlú bàbá àwa méjèèjì jọ ni tó bá rẹ pé àwọn bàbá rẹ wọn ò sì wádìí ìmọ̀ ìjìnlẹ̀ àwọn tí tó wá ló fẹ́ bú bàbá oníṣẹ̀ṣe pé kò sí wádìí ìmọ̀ ìjìnlẹ̀ ó ti ń bú bàbá tiẹ̀ náà mọ́ wọn táwọn bàbá tó bí wọn náà wọ́n ti jó ń ṣẹ̀ṣe rí wọ́n sì ti jẹ́ Yorùbá rí tó bá tẹ́ pé Yorùbá ó yẹ ká ṣe nǹkan báyìí àbùkù gbogbo wa ni kẹsà àbùkù wọ nìkan bàbá l'Ọ̀rúnmìlà tọmọ ìyẹn eléyìí bá ní ṣòro olójú ká mọ̀ pé èèyàn máa dáfá láti fi mọ ẹni tí ó yanjú ṣòro káàkiri àgbáláyé lónìí wọ́n ti ń dáfá o àbí ṣé ilẹ̀ Yorùbá nìkan láti ń dáfá níjọ́ tọ́rọ̀ bá wọ́ fẹ́yìn náà ẹ mọ̀ bẹ́ẹ̀ sí lọ́mọ kọ́ńsọ́ọ̀tì babaláwo ń kọ̀rọ̀ èyí táwa sí àgbáyé òun kò wúlò fàgbáyé ní wọ́n láti Trinidad and Tobago ní wọ́n sẹ́fà wọ́n láti Brazil wọ́n sẹ́fà wọ́n láti Cuba wọ́n sẹ́fà wọ́n láti South Carolina wọ́n sẹ́fà wọ́n káàkiri àgbàlá ayé láti Spain wọ́n sẹ́fà táyẹ̀kẹ́ àbá tẹ̀bí l'Ọ̀rúnmìlà tó wá mú ifá ń wá ifá tó mú wá náà ó ti dídí gbogbo àgbáyé ń jẹ ṣùgbọ́n tí bàbá tiẹ̀ mú wá táyẹ̀kẹ́ àbá tẹ̀bí l'Ọ̀rúnmìlà tí mo sì wà wọ́n jókòó sí ọ̀nà bàbá mi tó jẹ́ Ọ̀rúnmìlà bàbá Kẹyọ wá sọ bàbá tiẹ̀ tó náà jẹ́ Yorùbá sọ èyí tó ń mú wá kí ẹ tó gbé tẹkinọ́lọ́jì yá yín dé láti ń lóni lògùn tí ń lọ ni àbí bàbá tiẹ̀ sọ tẹkinọ́lọ́jì tó mú wá àbáwọn bàbá tó lọ bá sọ tẹkinọ́lọ́jì tí sàlámù sùlù sọ tẹkinọ́lọ́jì tó mú wá mùdírù títà sí rí ó lẹ̀ ní tẹkinọ́lọ́jì yẹn kan sọ tẹkinọ́lọ́jì tó mú wá tí ń wúlò fún gbogbo àgbáyé lẹ́yìn pé kẹ́ ẹ máa kó wá sí àjì ẹ máa kó wá yín bọ̀ mọ́kà ẹ máa kó bọ̀ sọ tẹkinọ́lọ́jì tó mú wá. àbí yíyá Muhammadu náà sọ sáré kó lè mú sálẹ̀ mú nǹkan kan wá àbí sọ pé wáyé kó wá dúbò. tẹkinọ́lọ́jì ká máa fọwọ́ ra kaba. tẹkinọ́lọ́jì ká máa fọwọ́ ra kaba ọ̀dà àbáwò dáhùn gbẹ́nu sí omi yọ omi irú tẹkinọ́lọ́jì èyí náà ọ̀dà àbáwò tẹkinọ́lọ́jì lọ́ọ̀dì ká máa kọ́ mọ́sálásí kí ọ̀dà àbáwò tẹ́yìn bá ti kó owó ìta ti kawó yín ẹ wá wo lẹ̀mí mọ́ tẹkinọ́lọ́jì èyí náà mú etí bàbá tiẹ̀ náà mú wá nù ọ̀dà ṣùgbọ́n èmi lè sọ ọgọ́rùn-ún fún ọ nínú táwọn àbáwá ti ṣe tẹ́kínjọ́ tọ́rọ̀ bá ti rújú fẹ́yìn náà ẹ̀ ń ṣe ń kọ̀rọ̀ tẹ́ bá rí fọ́tò òbí tó ti gbátú padà ní àṣàrí nǹkan kan ló sáà sí ń bẹ̀ èyí tó mọ́ fà láàfin gan tó mọ́ fà nǹkan rọ̀ bá Muhammadu rẹ̀ ò rí tẹkinọ́lọ́jì mú wa tẹkinọ́lọ́jì kílẹ̀ mọ́ fà ó wá tún sọ̀rọ̀ síwájú ó wá ní gbogbo ní ó ní kò sí dókítà kò sí surgeon nínú àwọn babaláwo ọmọ oníṣègùn lọ ṣèwádìí ẹ̀ dáadáa ọmọ babaláwo pọ̀ nínú oníṣègùn nínú àwọn dókítà dáadáa táàṣẹ̀ ìdílé ayé ni tẹ́ pé dókítà ilẹ̀ Yorùbá ni dókítà sọ fún pé ẹ wò ó ní tó ń sẹni yìí ẹ lọ tẹsẹ̀ lébọ̀ járe kì í sọ ọmọ babaláwo lómọ kí wọ́n tẹsẹ̀ lébọ̀ ni ó ní kò sí dókítà náà ọmọ babaláwo onú àwọn kan náà kò sí dókítà bẹ́ẹ̀ àwọn ọmọ babaláwo tó ti great ìgbà tó jáde àìjáde ni èwo ni gbogbo yín ni gbogbo yín èwo ló great tó
tó kàwé tó gbogbo àwọn scholar yìí mùsùlùmí èwo ló kàwé tó Professor Wáyé Abímbọ́lá kí ló kọ́ ti lọ́rin àrí sáàlì àgàn ló kàwé tó Professor Wáyé Abímbọ́lá àwọn sáàlì àgàn lè jáde ní tiẹ̀ kó ní wọlé sọ kó sọ̀rọ̀ sí Wọlé Ṣóyínká ní tó lè jáde tó lè ṣe ń tiẹ̀ nu àwọn Professor tẹ̀sán fi yín gangan nu tó kàwé tó bàbá wa ní Abímbọ́lá kẹ́ ẹ mọ̀ tán ara yín àṣẹṣẹ sógè àparò bí ò bá lu wáyà yóò kó pàkúté lọ́rọ̀ yín níjò lẹ́yìn náà bẹ̀rẹ̀ sí ní jẹ́yàn àwọn tó kọ́ jẹ́yàn ń lu yìí tó kọ́ jẹ́yàn táyé pẹ́yàn péyàn ọmọ sàṣẹ gbogbo wọn àwọn tó kọ́ kàwé táàtì ẹlẹ́yìn tẹ́ntẹ́n sọ̀rọ̀ yìí èwo mélòó ló kàwé lọ́pọ̀lọ́ bí Awólọ́wọ̀ sọmọ pásítọ̀ làwọn Awólọ́wọ̀ àbọ̀mọ̀ àfà Awólọ́wọ̀ sáyé pé òun gangan fúnra ẹ̀ ọjọ́ ojúmọ́ kan oògùn kan ni. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wọ́ ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu